Mo kí yín o, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko. Ẹ kú ìkàlẹ̀ o. Orúkọ tèmi ni Abímbọ́lá Abdulaziz ọmọ Rabiu. Alẹ́nulọ́rọ̀ pírẹsẹ́ńtà táwọn olólùfẹ́ mi máa ń pè mí bẹ́ẹ̀. Wọ́n máa pè mí lọ́mọ ọwọ́ òsìwú. Ọmọ lébè níbọ̀wọ̀n, lébè nítawọ̀. Ẹni kélébè, ejò orí bọ̀wọ̀n. Wọ́n tún máa pè mí lọ́mọ àfikún gbowó. Ọmọ ìtaṣu, ìtakókò. Orówóròwò jọ̀gbọ̀n náà ló lọ tà lọ́jà. Ọmọ dúdú ilé ọmọbẹ̀ ń sè, pupa tó mọ̀ ń sè, wọnú lọ ṣáájú. Èèyàn kí nílé bàbá kó wà nílé ìyá. Wọ́n máa pè mí lọ́mọ òdúrà gúúsìn. Ọmọ òkáṣọ sílẹ̀ kẹrù bọ́lọ́ṣẹ́. Ọmọ ṣú lóko jàǹjà òjẹ́ kadébẹ̀ lọ́mú. Bẹ́ẹ̀ náà ni Alẹ́nulọ́rọ̀ pírẹsẹ́ńtà ló ń kí ẹ̀yin olólùfẹ́ wa wípé ẹ kú ìkàlẹ̀ lẹ́ẹ̀kan sí. So, ọmọ ìlú Ìtawọ̀ ní ilẹ̀ Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ni mo ti wá. Àti ìdílé Alhaji Razak Adénọ́lá Rabiu náà ni wọ́n bí mi sí. Mo sì jẹ́ àbíkẹ́yìn tí àwọn olóyìnbó máa ń pè ní last born nínú ẹbí ọ̀hún. Mo bẹ̀rẹ̀ ilé ìwé mi ní ìlú Àkúrẹ́. Mo lọ sí St. Paul Nursery and Primary School ní ìlú Àkúrẹ́. Mo padà sí ìlú Ìjẹ̀bú Òde láti wá parí primary school ọ̀hún ní Òkèọwà United Primary School, Òkèọwà ìlú Ìjẹ̀bú Òde. Mo lọ sí ilé ìwé secondary school ní Anglican Comprehensive High School, Ìkòtò bákan náà ní ìlú Ìjẹ̀bú Òde. Mo wá lọ parí secondary school ọ̀hún ní ìpínlẹ̀ Èkó, Èbúté Ẹlẹ́fún High School ní Èkó ń bí. Mo lọ sí Táíṣólàrin College of Education affiliated with University of Ibadan ní Ìjàgùn ní ìlú Ìjẹ̀bú Òde tí mo ti kẹ́kọ̀ọ́ nípa èdè Gẹ̀ẹ́sì àti èdè òyìnbó, èdè Yorùbá. Ibẹ̀ ni mo ti ní bachelor degree nínú English language and Yorùbá language, purely education. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ láti ìgbà tí mo ti wà nílé ìwé mi. That is during my university level. From my 100 level ni mo ti jẹ́ agbẹnusọ ní fáwọn department mi, English department, Yorùbá department. Débi pé at the student union level, I later became the speaker of the house of the student union government. Tó máa ń pè ní agbẹnusọ fún gbogbo àwọn student union pátápátá. So láti bẹ̀ náà láti ń ṣiṣẹ́ MC, wọ́n máa ń pè wá sóde corporate MC ní 6 of MC. Nínú ilé ìwé mi kan náà bákan náà gbà yẹn tó fẹ́ ṣe program ní school. Wọ́n ní ẹ lọ pa agbẹnusọ wá kó wá sọ̀rọ̀ náà, ó mọ̀ ọ̀rọ̀ ń sọ, ẹ jẹ́ kó wá sọ̀rọ̀. So more than 12-13 years mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Mo darapọ̀ mọ́ iléeṣẹ́ Orísun ní oṣù April 2016. April 2016 ni mo darapọ̀ mọ́ Orísun TV. Ẹ̀kọ́ Yorùbá bọ̀ wọ́n lọ́mọ òjìyà ó lóun gbọ́n ta ni tíṣà tó kọ́. Lára àwọn ẹ̀kọ́ pàtàkì tí mo kọ́ lágbà tí mo ti wà nílé iṣẹ́ Orísun ni wípé àwọn Yorùbá ní kò sí bígi mú aláàrù ṣe lè tó, ẹni tó bá gbóko fún òun lọ̀gá ẹ̀. Kí a bọ̀wọ̀ fún ẹni tó bá jó lórí wa, yálà director ni, producer ni, abẹ́ni tí a bá ti gbéjọba fún wípé ẹni yìí òun ló lórí, òun ni kí a máa bọ̀wọ̀ fún. Ẹ̀kọ́ kìíní nìyẹn. Ẹ̀kọ́ kejì ni pé mo tún kẹ́kọ̀ọ́ wípé kí a ní sùúrù lọ́pọ̀lọpọ̀. Kì í ṣe gbogbo nǹkan tó bá jẹ́ ìyà ìyẹn wà wò pé jẹ́ kí n gbọ́n dànù, jẹ́ kí n gbọ́n dànù. Torí wípé ẹ̀kọ́ òpin síbì kan, ẹ̀kọ́ lu jára wọn ni. Nǹkan tó mọ̀ níbí báyìí, olè tó bá dọ̀hún, ó lè di òtún bá ń tẹ́ tí o gbọ́dọ̀ ní ìmọ̀ míì lórí ẹ̀. Mo sì kọ́ ẹ̀kọ́ nípa wípé kéèyàn níwà pẹ̀lẹ́. Ibikíbi tí ẹ̀dá bá ti bá ara ẹ̀ nílé ayé, ó gbọ́dọ̀ ní sùúrù, kó ní àforítì, kó dẹ̀ ní tẹríba fáwọn tó bá níwájú. Ìdojúkọ lóríṣiríṣi ó pọ̀. Torí wípé gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀, àwọn tàbá bá wájú tàbá ń bọ̀wọ̀ fún wọn, a gbọ́dọ̀ ní sùúrù. Ara sùúrù náà ni wípé time tó yẹ ká ṣe nǹkan tá a bá nílè ṣe lásìkò yẹn tí ìdíwọ́ díẹ̀ bá wà. Tí mo sì mọ̀ wípé ìlú Èkó kọ́ ni mo ti wá, ọ̀nà méjì. Ọjọ́ kan wà tí jẹ́ pé bí aago 12 òru láti ẹ̀ wọlé. A wà ní express for almost 4-5 hours. Àwọn olè lọ́tún, wọn lọ́sì, àwọn tó bá wà familiar pẹ̀lú old Ondo Benin expressway, wọ́n á mọ̀ nǹkan tí mò ń sọ yìí. Ìdojúkọ àkọ́kọ́ nìyẹn tó jẹ́ pé ó dẹ́rù bà mí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọkùnrin àtọmọ akin, èèyàn gbọ́dọ̀ rí pé kéèyàn tún tẹ̀síwájú nínú ìrìn àjò ọ̀hún.
lórí ètò tí mo kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí àwọn tó mọ̀ mi tẹ́ ti máa mọ̀ alẹ́nulọ́rọ̀ pírẹsẹ́ńtà bó ṣe ń lọ real estate ibi tí a ti yànnà náà ìdónílẹ̀ ìdí onílé báwo la ṣe lè ní ilẹ̀ ara tiwa àbáwo la ṣe lè nílé lórí tí a bá fẹ́ ní ilẹ̀ ìgbésẹ̀ wo ló yẹ ká gbé ìlànà wo ló yẹ ká tọ̀ àwọn wo ló yẹ ká sábà ọ̀nà wo la gbà fi sanwó ilẹ̀ ọ̀hún gan-an ṣé ká san by cash ni àbí ká san sílé ìfowópamọ́ tí a bá fẹ́ nílé àdúgbò bo là ń nílé sí ibo ló yẹ ká ti nílé ṣé estate ni wàhálà fàǹfà tó máa ń ṣẹlẹ̀ láàrin àwa tí a bá fẹ́ ralẹ̀ àbí tí a bá fẹ́ ralé pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ àbí ajagunbalẹ̀ orí ètò yìí bó ṣe lọ real estate náà láti máa yànnà náà àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ilẹ̀ ilé gbígbé àti landlord àtàwọn ayálégbé náà. Orísun wa o mà lè gbẹ lágbára Ọlọ́run iléeṣẹ́ Orísun ò ní gbẹ lókè lọ́wọ́ afúnni gbé ìsàlẹ̀ pẹpẹ náà lọ́wọ́ magbà báyìí wà torí pé Orísun ti ń fún wa òkè náà ni wọ́n máa wà. Àdúrà mi fún iléeṣẹ́ Orísun ni pé kó máa lọ sókè sí òkè because iléeṣẹ́ tó jẹ́ tẹlifíṣọ̀n tó wà kárí ayé tí wọ́n sì mú àwọn ọ̀dọ́ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n ń gbé wa sókè tí wọ́n sọ pé àwọn tó ti wà lẹ́nu iṣẹ́ yìí láti bí 50 years làwọn fẹ́ tí wọ́n fẹ́ máa promote wa iléeṣẹ́ yẹn iléeṣẹ́ jẹ́ pé tí ó wù ẹ́ bá káàkiri ilé ayé àwọn ọ̀dọ́ fún ara wọn wọn á tó gbàgbá sùn lọ́yẹ́ wọ́n á sì sọ orú ẹni tán jẹ́ fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ìgbésẹ̀ gbígbé ó ní ṣe pàtàkì pẹ̀lú ẹ̀kọ́ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti lórí tẹlifíṣọ̀n kò sí ìgbésẹ̀ pàtàkì tó yẹ kéèyàn gbé rí pé àwọn tó bá níwájú ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó jẹ́ àwọn ọ̀gá máa ṣèbà fáwọn ọ̀gá mi Kùránì gan ti ẹ̀kọ́ wà bí Bíbélì wọn tí ọba ṣe ń gbàdúrà kó máa gbàdúrà fún rẹ̀ kó gbàdúrà fún ìyá kó gbàdúrà fún bàbá. Ọ̀gá mi tó rí lì tírígà mi tó sọ mí di akọ nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí bá a kí nílẹ̀ Yorùbá máa ṣèbà fún wọn ojoojúmọ́ fún ara wọn máa organize lectures seminar fáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nǹkan báyìí la gbọ́dọ̀ sọ lásìkò báyìí nǹkan báyìí la gbọ́dọ̀ sọ̀rọ̀ lásìkò báyìí ọ̀rẹ́ mi kan tẹ̀ máa dá wákà kan á lè gbọ́dọ̀ kọrin tòkú nídìí súná sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́dọ̀ make sure pé kò ṣe ọ̀rọ̀ lásán ọ̀rọ̀ àlùfàǹṣá gbọ́dọ̀ máa sọ ní gbogbo ìgboro gbọ́dọ̀ sọ̀rọ̀ tó lọ́gbọ́lọ́ tó mọ́gbọ́n wá tó jẹ́ pé ó gbé etí tó ń gbọ́ wa àtàwọn ọmọ kéékèèké tó wà níkàlẹ̀ tó ń wò wá wọ́n lè máa rí ẹ̀kọ́ kọ́ lára ẹ̀. Ẹ̀kọ́ kejì ni wípé èdè Yorùbá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Orísun tẹlifíṣọ̀n jẹ́ tẹlifíṣọ̀n àkọ́kọ́ tó dẹ̀ dúró láti máa promote èdè Yorùbá. Mo fẹ́ kí àwa tẹ́wọ̀n wa náà nílé ẹ jẹ́ kí a máa kọ́ àwọn wa lédè Yorùbá ẹ má sọ pé speak English always irọ́ ni gbogbo àyè náà fi èdè Yorùbá kọ́ ìyẹn ò ní ká má lè sọ òyìnbó láwùjọ èdè Yorùbá ṣe pàtàkì lára àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ni o gbọ́dọ̀ lè sọ Yorùbá tó jántọ́ tó sì múnádóko lẹ́nu. Ẹ̀yin ará lé oṣù kẹsàn-án tó jẹ́ oṣù September tí a wà yìí ni iléeṣẹ́ Orísun fi ń gbáradì lórí ètò wọn oríṣiríṣi tí a fẹ́ gbé kalẹ̀ tó bá di inú oṣù October. Ẹ rí wípé àtorin ni àtìlù ni àtijọ́ ni àti eré sinimá oríṣiríṣi gbogbo ẹ̀ máa yí padà. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ètò yìí ètò tí ẹ máa ń gbádùn ní gbogbo ìgbà tí ẹ nífẹ̀ẹ́ sí àwọn náà máa yí padà ẹ rojú tuntun. Ẹ ò tí ì rí nǹkan kan láti October 1st kí ni mo pè é dáàbì ti gbà October 1st ẹ máa rí ojú tuntun àṣà tuntun ètò tuntun orin tuntun eré orí ìtàgé tuntun torí wípé ọ̀tún lọ́jọ́ yọ ẹ kúkú ti mọ̀ pé ọ̀tún náà òun ni òòrùn máa ń ràn ọ̀tún lámàgbédé starting from October 1st dáàdì sọ fún mọ́mì má disturb dáàdì láti gbà pé òun fẹ́ wé ètò yìí ẹjọ́ farabà ẹ pé àwọn ọmọ náà ètò tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ẹ pè wọ́n sórí ìjókòó ẹ tí disturb wọn ẹ jẹ́ kétò bẹ̀rẹ̀ náà nǹkan ní kí n já yín sí ẹ kú ojú lọ́nà.